fi mí dá bàbá. Alára ire jọ̀wọ́ wá fi mí dá ara. Má jẹ́ bá wọn pìtàn burúkú, má jẹ́ bá wọn pìtàn bànújẹ́. Alára ire jọ̀wọ́ wá fi mí dá ara. Ọba ara ni ó bàbá, àjídára ṣálọ́ba wa. Ó lè sọ alákìsà dónígbà ṣọ̀dára ire fún mi bàbá. Tó bá wù ú ó lè sọ ẹrú dọba, tó bá wù ú ó lè sọ ọba dẹrú. Ìwọ ṣá ló dá ọba àti ẹrú, ó bá fàyè mi dára ire. Ara ire ni kò fi mí dá bàbá. Alára ire jọ̀wọ́ wá fi mí dá ara. Ara ire ni kò fi mí dá bàbá. Alára ire jọ̀wọ́ wá fi mí dá ara. Má jẹ́ bá wọn pìtàn burúkú, má jẹ́ bá wọn pìtàn bànújẹ́. Alára ire jọ̀wọ́ wá fi mí dá ara. Ẹni ní fìlà ó máa lórí láyé, ẹni lórí ó máa ní fìlà. Bó ti Olúwa ló ń ṣọlá, ò bá fẹ́ lárẹ̀ sáyé mi. Ẹ̀bẹ̀ mo bẹ̀ ọ́ Elédùmarè, ohun mo fòwúrọ̀ ṣe kó bá mi kalẹ̀. Ara ire ni kò fi mí dá bàbá. Alára ire jọ̀wọ́ wá fi mí dá ara. Ara ire ni kò fi mí dá bàbá. Alára ire jọ̀wọ́ wá fi mí dá ara. Má jẹ́ bá wọn pìtàn burúkú, má jẹ́ bá wọn pìtàn bànújẹ́. Alára ire jọ̀wọ́ wá fi mí dá ara. Ojí lówùúrọ̀ máa dorí mi mú. Alára ire jọ̀wọ́ wá fi mí dá ara. Pé kó fi mí dára tó ṣe é fàkọyọ. Alára ire jọ̀wọ́ wá fi mí dá ara. Lọ́nà ìró tẹ́lẹ̀ la fi Dáfídì jọba. Alára ire jọ̀wọ́ wá fi mí dá ara. Elédùmarè kó sórí mi lórí àgbésí. Alára ire jọ̀wọ́ wá fi mí dá ara. Ẹsẹ̀pẹsẹ̀ ní ìlọ́kókò lágbá. Alára ire jọ̀wọ́ wá fi mí dá ara. Wọ́n fi gbà yẹ mí Elédùmarè. Alára ire jọ̀wọ́ wá fi mí dá ara. Àdúrà mo gbà wá fi mí dára tó yẹ. Alára ire jọ̀wọ́ wá fi mí dá ara. Elédùmarè ṣóńgbó. Ara ara o. This is lovely. But I may try go. No, this is lovely. Ẹ jọ̀ọ́, èwo nínú àwọn méjì ti tèmi, èwo ni which one is mine? Gbogbo gbọ́ yóò bá mọ́. Èwo ni tèmi ló máa sọ. Anyhow, èwo ni. Guess, just guess. Èwo ni, which one? It's okay. Nígbà tí wọ́n ti rí security lamp 1 àti security lamp 2, ó yẹ kó mọ̀ pé distinguished ex-police commissioner of Royal Republic ló lélẹ́yìí. So ti ẹ lélẹ́yìí. Eléyìí. Ó deserve jù bẹ́ẹ̀ lọ. Torí màmá wo òbí tó pọ̀. Tí èèyàn bá gbé owó fún mi for 100 years, kò ní change colour, kò dẹ̀ ní change denomination. Mom, which is our own apartment? This one. This one? Yes. Oh, it's beautiful. Okay, I'm going in. Ọmọ bọ̀tá. Ẹ dúró náà, ṣé fertilizer lẹ máa ń fúnra yín jẹ lọ́yìn ẹni àbí?
ẹ ní blame ẹ̀ náà èmi nìkan ló ń bá sọ Yorùbá lóhùn. Wow, this is really nice. Lovely. Wá sọ fún o ní tó ti di orílẹ̀-èdè wa yìí 85% Yorùbá 15% English. This is lovely. Shasa. Yes, kí ló dé? Wọ́n rò pa fẹ́ kẹ́rù wọlé wa. Ṣé mo pè é? Sorry sir. Tó bá jẹ́ pálágbé ló wọlé ń ṣe àbẹ̀ntẹ́wọ́ wọ́n dùn òní sọ pé ó fẹ́ gbẹ́rù wọlé ó ti rí pé ó máa gbá nǹkan lọ́rùn àbí? Sorry sir. Get out of my sight. Yes sir. For your information o mo ti tí o nǹkan kan ò lè mí sí mẹ́ o gbọ́. Yes sir. Ṣé wọ́n gba yín ni àbí ẹ̀yin lẹ fi mọ́tò gbà? Torí ìgbà tí mo send mọ́tò yìí sí yín náà yìí wà bẹ́ẹ̀ náà I know the lights. Àwọn rats ló yọ jẹ. Rat. Èkúté. Àwọn pot rats. Pot rat kò yé mi. Àwọn tí wọ́n máa ń jí páàsì mọ́tò tù ní port tá a ti máa ń clear mọ́tò àwọn là ń pè ní pot rats. Pot rat. Yeah. Àwọn èèyàn. Tí wọ́n máa ń jí gbogbo páàtì mọ́tò tó máa gbé wá látà bẹ́ẹ̀. Ok ó ti yé mi. Àwọn ni wọ́n yọ gbogbo. Kí ló ti rí àwa nílò kìíní wọ́n ń jí odidi caterpillar yọ tí ó lè rìn rárá wọ́n á gbé complete wọ́n á gbèrú wọ́n ń gbé sálọ nìyẹn. So ìwọ máa dọ́ òkè ìlànà síbẹ̀ yẹn ò ní wá kàlejò. Ẹ rọra mà ẹ pẹ̀lẹ́ o. Ẹ rọra mọ̀ nbẹ̀ yẹn my friend gbọ́n bí báyìí. Ṣé ìyàwó yín nìyí? Èmi àfẹlẹ́ ìṣó wọn kì mo ní taste kúkú mi. Èmi ló mọ bẹ́ẹ̀ sọ ló ń yan bẹ́ẹ̀ yẹn àbí ló ń yan bẹ́ẹ̀ yẹn àbí. Inú wọn mẹ́rin sà. Inú ń wọ. Bẹ́ẹ̀ ni sà. Inú ń wọ. Inú yẹn ní jẹ́ kí n lè sáré ẹ̀ káàbọ̀. Kí ló fojú gbé? Èwo ló mú mi bẹ́ẹ̀ sà? Ewo mú wọn náà. Ìṣèyàn máa ṣe Ẹ ẹranko. rọra mà. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ káwọ̀ mà. Ẹ kú ilé. Gbogbo ara ló ń kọ́ mà. Láfíà. Ẹ rọra mà. Ẹ gbé wáyé kí n máa. That's okay, alright? That is okay. Fún èdè wo ni wọ́n ń sọ yẹn náà? Fakọgbé ni. Fakọgbé. Ìlú wo nìyẹn? Èkó gígan ṣé bó rí tí o mọ rí pé. Ti èmi. Èmi mọ rí pé o. Mi mọ rí pé ń tèmi. Àbí ẹjọ́ mà ṣé mo mọ rí pé báyìí? Ẹ ń try. Irun nígbà tí mi ń bóyìnbó ṣiṣẹ́, mo gbọ́dọ̀ sọ pé mi rí kó ní pé mo rí. Fakọgbé. Orí ẹ ti gbálẹ̀. Kò sí problem. Kò sí eyín olè tó ránṣẹ́ sí láti ìlú òyìnbó kí n má kàn tó dáa fún mi ò ṣe irú èèyàn bẹ́ẹ̀ yẹn. Mom, really nice. Really good. Ẹ ti furnish ẹ lọ sí dídá yìí. In fact, mo sọ fún ẹ, mo ní pé tó bá wọ sitting room, mo ní wà faint. This is lovely. Yes, very nice. This is lovely. Ashima need àwọn curtains àti bí electrical appliances. Yes, we need the blinds. I need our blinds for the windows. Obi, wèrè gan mọ̀. Ṣùgbọ́n taste ẹ̀yin aráàlú òyìnbó ó yàtọ̀. Èmi náà rò pé lace ló yẹ ká fi ṣe cotton. Kẹ́yìn ò ní kíni yìí. So mo yàn lò báyìí ní lọ́wọ́. Bọ̀dá mi, mo láti dúpẹ́ lọ́wọ́ yín. Mo fún yín lówó kẹ́ bá mi kọ́lé, ẹ̀kọ́ tán, ẹ tún bá mi furnish. Ọlọ́run á tún ti ń ṣe. Àwọn tí wọ́n máa ń send owó sí relatives wọn láwọn tó wà nílùú òyìnbó pé kó bá wọn kọ́lé yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn náà jẹ̀bi tí wọ́n bá wọn kọ́ because àwọn ará òyìnbó mi dájú wọ́n dájú gan wọn ò rántí ẹbí but ẹbí àwọn yẹn ló pọ̀ jù o ṣùgbọ́n according to section 32 subsection 1 ti constitution ìlú wa yìí a distinguished ex-commissioner of police of the Royal Republic tẹ́ bá kó bá wọn ṣe nǹkan tí ò bá ṣe criminal offence ni. Ọlọ́run máa bọ̀ wá ṣe so kẹ́wẹ́ ṣe ìwọ sìn the next thing ló dẹ́kun ni pé kẹ̀lọ́ sí apartment ní ká wá lọ jẹ oúnjẹ. That reminds me ìgbà tí wọ́n ti send the transcript yẹn sí mi ni mo ti mú lọ sí UI so mo dẹ̀ lo connection torí wàhálà pọ̀ ká tó wọ school UI but at the end of the day wọ́n ti gbà wọlé. Thank you, uncle. Wọ́n ló kàn kù just 1 year kó fi parí degree. What? 1 year? But mom, tó bá yẹ pé Oxford náà ṣe wà, mi ò lè lò ju 3 months lọ now. Well, you still have to do youth service
tó bá ṣe 1 year yẹn tó wàá sì ṣe youth service àbí which makes it 2 years. Jesus Christ. o sọ pé tiẹ̀ tó bá jẹ́ pé nígbà tí ìlú wa ń dàrú gidi ni táwọn èèyàn strike 1 year yẹn 7 years ló máa fi lò. Kí ló dé. tí ASUU bá bẹ̀rẹ̀ tiwọn tó bá lò 6 months tíjọba bá ti ń dá wọn lóòótọ́ fún ọ lówó báyìí NASU àbẹ̀rẹ̀ tí NASU bá ti. àwọn security bá sì àṣẹ tí wọn. ẹ má lọ jẹ ẹ má jà síbẹ̀ kìíní. wà á jẹba wà á kì í. yọ̀nà ìró tẹ́lẹ̀ la fi dá fídì jọba. alára ire jọ̀wọ́ wá fi mí dá ara. Ẹlẹ́dùmarè kó sórí mi lórí àgbẹ̀sí. alára ire jọ̀wọ́ wá fi mí dá ara. pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ nílò kókó láàjọ. alára ire jọ̀wọ́ wá fi mí dá ara. wọ́n fi gbà yẹ mí Ẹlẹ́dùmarè. alára ire jọ̀wọ́ wá fi mí dá ara. àdúrà mo gbà wá fi mí dára tó yẹ. alára ire jọ̀wọ́ wá fi mí dá ara. Ẹlẹ́dùmarè ṣóńgbóhùn. ara o ara o bàbá wá fi mí dára tó yẹ ní. ara ire ara ìgbéga bàbá wá fi mí dára tó yẹ ní. Ṣé mo lè help yín sà? ìrànlọ́wọ́ tẹ́ lè ṣe fún wa pọ̀ ìrànlọ́wọ́ wa wà lọ́wọ́ yín tó pọ̀. mo ṣàkíyèsí bí ẹ ṣe ń gbé nǹkan ribiribi ṣe lókè ní conference bẹ́ẹ̀ ni donation ńlá látẹ̀ ìpínlẹ̀ kò dẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ kì í ṣe ẹ̀kẹ́tì kì í ṣe ẹ̀kẹ́ta àti ní tẹ̀ ń ṣe irú nǹkan ribiribi báyìí nìyẹn. a fi wá rò pé ṣé ẹni NGO kan ní non-profit organization tẹ̀ represent ni àbí iléeṣẹ́ ńlá kan ló ń wọ́n yín wá àbí government body kan lè represent ni àbí ta ló ń àbọ̀kọ yín. mo sorry gan none of the above kò sí anybody tí mo represent actually mo represent ara mi. ara yín lè represent. yes ohun tó ṣẹlẹ̀ ni pé retired doctor ni mí àgbà tí mo ti retire ni mo ti padà sí ìlú yìí ó ti yé yín so mo wá decide pé any àti mo lè help society through àwọn seminars events àwọn conferences mo máa make ara mi useful ìyẹn ló máa jẹ́ kí n máa donate àwọn owó tí máa ń donate bá ti wá that way I'm giving back to the society what the society has given to me. Madam, you are wonderful. Thank you, sir. ẹ ṣé gan ni, sir. I am Senator Williams. Oh, Senator. Yes, my friend here, Senator Johnson. Maria lorúkọ tèmi. Ẹ má bínú o. Ṣé tẹ̀gbọ́n tàbúrò ni? Ó tí o, ọ̀rẹ́ ni wá. Just he's my friend. Yes, we are friends. Yeah, we started together. Kékeré báyìí láti ń ṣọ̀rẹ́ wa bọ̀. Ìyẹn pé Ọlọ́run blessing pẹ̀lú. Ṣé òjé mi? Blessing lélẹ́yìí. Ẹ̀bùn máa ní. Although èmi náà mo ti ń gbà sókè torí mo ti lọ́mọ tó bàlágà ọmọkùnrin. Oh yes, I have a grown-up boy. Èmi náà lọ́mọ obìnrin tó ti wà university báyìí. University level? I can't believe that. Téèyàn bá dẹ̀ rí yín àrò pé bóyá ọmọ kankan jábọ́ lára yín rí ni o. Nice. Anyway, àkànṣọ́ náà ni téèyàn bá rí mi náà kọ́ mo ti lọ́mọ tó ti graduate. Yes, my daughter, graduate of English. So okay. Gentlemen, ẹ má bínú, mo sorry. Actually, mo lọ sí convenience tẹ́lẹ̀ ni. Mo feel dizzy there. Okay. Sorry about that. ara o bàbá wa fi mí dára tó yẹ ní. Ibi ilé ìtura àwọn obìnrin tó wà ń bẹ̀ yẹn madam kan ó bẹ̀ lọ láìpẹ́ tó bá yọjú sí kó o bóyá ó wà òkè. Ok sir, ń bọ̀ sir. ara ire ara ìgbéga bàbá wa fi mí dára tó yẹ ní. Maria, kí ló ń ṣe ẹ́?
Kí ọlọ́kùnrin wọn ti bí ẹni pé competition àbúgbó tí wá kí jù resist. Ṣé wàá ókè mọ̀? Ẹ pẹ̀lẹ́ náà. Ọkọ rere, ara aya rere, bàbá má jẹ́ kó wọ́n nílé wa. Okay. We'll carry by this. Sórí obìnrin Ọlọ́run jogún nǹkan tó dáa fún. Ó gbọ́, ó ní owó, ó ní ìwà, ó tún lẹ́wà. Nọ́mbà àwọn ọkùnrin wọn ti bí ẹni pé competition yìí wọ́n tó ti ṣe gbẹ̀yìn láti 30 years back ló ṣe fẹ́ padà sísìn. Kí ló ní ọkùnrin fún? Ara o, ara o, bàbá wa fi mi dára tó yẹ ní. Ara ọmọ rere, ara ìṣílẹ̀ o. Gentlemen, mo sorry, wọ́n láti máa lọ, I'm feeling dizzy. Hey, sorry o. Okay, sorry. Ẹ má wà okay báyìí ṣá. What's the problem? Ṣé ẹ̀yin lẹ máa drive ara yín ni àbí ẹni driver? Mo wà okay, máa drive. Ẹ kò burú, ẹ wò, card mi ni. All right. Okay, ẹ ṣé gan ni, ẹ ṣé. Ara ọmọ rere, ara ìṣílẹ̀ o, bàbá wa fi ru èyí ta wá lọ́rẹ́. Bá mi sọ̀rọ̀ Johnson. Ó ti yá, má jẹ́ kí n tàn ṣe gbogbo eléyìí tó ń ṣe yẹn kò discourage mi. Pàápàá. In fact, mo fẹ́ kóbìnrin kó rí bẹ́ẹ̀. Gbogbo eléyìí tó fẹ́ lọ máa ṣe kó ṣe sí mi lára ó tẹ́ mi lọ́rùn. Johnson. Ẹkùn. Èmi ò fẹ́ kọ́bìnrin gan. Mo ti ẹ̀ fẹ́ kí èèyàn. Ara ọmọ rere, ara ìṣílẹ̀ o, bàbá wa fi ru èyí ta wá lọ́rẹ́. Ara o, bàbá wa fi ru. Hey girls. Yeah? Báwo lẹ ṣe rí class lẹ́yìn? So boring. Well, it wasn't only just boring. It was really hot in there. Mi ò mọ bó ṣe expect pé a máa assimilate ní condition bẹ́ẹ̀. Ṣorí Oxford tẹ́mi ti wá. Our classes are not like that. Wọ́n tó bá ṣe pé mom sí mi insist that we should come home. I don't think I can adjust at all. Jẹ́ kí n sọ fún ẹ, o ní láti cope ni. Since tá a gan ti wà nù ẹ̀, wọ́n ní láti adapt. My dear, Oxford tí wọ́n sọ yẹn, UK nìyẹn wà. And it's over 300 years since until independence. Nigeria over you, just 46 years old. You just have to adapt, my dear. Ṣùgbọ́n, just have to. Anyway, Desola. Yes? John torí Ọlọ́run máa need láti yá note because bí nǹkan tí màá yẹn sọ, I just couldn't pick a word. So màá wá gba note tó bá yẹn ṣùgbọ́n. No problem, but I need to make some corrections. Sorry, mo ṣe àwọn mistakes kan bẹ́ẹ̀. Tí máa ṣe tán, máa get in touch pẹ̀lú ẹ. All right, thank you. Yeah, bye. So you nice time, man. All right. Ó bá dùn ó ayé afẹ́ rí ọ. Tó bá ń dùn ayé afẹ́ kọ́ mọ́. Tó bá ń dùn ó ayé afẹ́ rí ọ. Lecture was really boring. Tó bá ń dùn ayé afẹ́. The class was so hot. She expect me to assimilate and my goodness, God. I just God. Ọ̀rọ̀ ẹ̀ mo ti máa ń bẹ sọ
too much of òyìnbó ti pọ̀ jù. Try láti máa sọ ọ̀rọ̀ abínibí, èdè abínibí náà. Àwọn Kẹ́mi ò lè blame me. Mom sí mi nìkan ló máa ń sọ Yorùbá language to me. Ṣé Oxford University tí mo wà yẹn mi ò rí any other person tájọ máa ń sọ Yorùbá, so you just can't blame me. But anyway, I'll try and adjust. I adjust with time, Sean. Ṣùgbọ́n with time. Oh, better. Lest I forget. Nílẹ̀ ètò wa ní campus tó o bá fi ti tàwọn lecturer ṣe kó súnmọ́ wọn dáadáa, as in wàá sleep on and. Sorry. You mean sleep with my lecturers? Show you personally to me. Me ò believe our lecturers yẹn wà bad tó bẹ́ẹ̀ yẹn o. At all. Wo our students la máa harass our lecturers wa. Èmi believe pé as a good student tó bá kàwé ẹ̀ to go exam or to kọ̀ǹkan tó yẹ kó kọ sílẹ̀ to dey believe to pass. Even if you fail tó tún kà dáadáa you pass some other time. Orí ìyá Charlie pants ló ń jẹ bẹ́ẹ̀. That's the way you bring back for England. Is that make you give them orí ìyá Charlie? Excuse me, you mean bribe? Nǹkan tó ń tọ́ láti sọ fún ẹ ni pé orí ìyá Charlie yẹn ó mean owó tí mo mi ẹ gbé bọ̀ owó yẹn wàá fi settle àwọn lecturers àtàwọn ọmọ onílẹ̀ o. Wọ́n wo jẹ́ ǹsàn kan fún yín. Èmi ò believe in all those things. I'm a Christian. Mo believe pé if you live righteously, no evil will come near you. Ẹ jẹ́ ká tẹ̀lé orí ìyá Charlie sí wa lọ́wọ́. Ẹ̀bẹ̀ ni mo fẹ́ kó jẹ́ kó dùn kálẹ̀ fún mi. Títí ayé o kí alẹ́ sùn mí ọba òye ìdákun tó sàn mí o. Ẹni tó kù díẹ̀ ká tó fún ayé tí gbàgbé mọ́. Ẹni ò rọ́wọ́ yọ ayé ò rí mọ́. Ẹni tó kù díẹ̀ ká tó fún ayé tí gbàgbé mọ́. Ẹni ò rọ́wọ́ yọ ayé ò rí mọ́. Ẹ̀kọ́ ni mo ti rí búba obìnrin alápá. Ẹ káàárọ̀. Abọ́ ni. Ṣé kìí ṣe àwọn abọ́ ta ti fi jẹun láti alẹ́ àná ló ṣẹ̀ṣẹ̀ ń fọ̀ láàárọ̀ yìí? Ìgbà táàyè ẹ̀yọ. Ìgbà táàyè ẹ̀yọ ẹjọ́ nítorí Ọlọ́run. Ṣé rí dédédédé téèyàn bá ti jẹun náà máa ń fọ abọ́ wọn kì í filẹ̀ ti the next day. Tẹ́ bá fẹ́ bá mi ṣiṣẹ́ kẹ́ bá mi ṣiṣẹ́ tó máa tẹ́ mi lọ́rùn. Tẹ́ bá dẹ̀ fẹ́ bá mi ṣiṣẹ́ kí padà sọ́dọ̀ bọ̀dá mi. Ó ti yé yín. Ẹ wo kíchìn yẹn náà ẹ gbá láti alẹ́ àná. Hi mom. Aunty Fakogbe, hi. Wá ìwo ni hi. Tó bá fẹ́ kí èèyàn nílùú yìí it is ẹ káàárọ̀ ó lè máa kúnlẹ̀ dáadáa ó máa kí mi right. ṣé wọ́n mọ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mi ì pè yín sí. Okay. Ẹ káàárọ̀. Ẹ bẹ́tà. Ẹjọ́ ẹ ṣe kíá. Wá ṣé kìí ṣe pé wá gbà kan bínú wá sàn kan something kí ló wá ṣe. Yes mom. Actually mo fẹ́ sọ fún yín pé màá ní láti lọ sí London. Láti ṣe kí ni? Mọ́mí mo fẹ́ lọ shop ṣe rí àwọn aṣọ tí mo kó wá yẹn wọ́n ti tight me and most of them too ti ń fade out. My dear, you don't need to go to London. Ó ti yẹ. Ṣorí tó bá dé ìta Balógun. Ẹ wo mo ti sọ fún yín. I don't want that. Mi fẹ́ yẹn fún yín. Tí bá ń bá ọmọ mi sọ̀rọ̀ ẹ má bá mi dá sí. Ẹ má dé lọ. Tó bá yà kó lọ wẹ̀ kí mú ẹ lọ síbi tó ti máa shop. O ò ní ìdàtí lọ sí London àbí America láti ra àwọn aṣọ. Àwọn nǹkan tó fẹ́ rà lọ́hùn yẹn ó wà níbí yìí. Ṣé o ti gbọ́? Okay mami tí bá ti sọ bẹ́ẹ̀. Take care. Ẹ jọ̀ọ́, a fẹ́ jẹun. It's almost 10 o'clock in the morning. Pékélé mo rí mú èrè tí sọ̀rọ̀. Ẹ máa wo ìyá àtọmọ kọ́bọ̀ ń sábó. Ìwọ tó jẹ́ pé tó bá jẹ́ pé láti kékeré ló ti bọ́ ọmọ yẹn wí ni. Ṣé ọmọ atógìlọ̀ tó bí ajá kàn mẹ́ta bẹ́ẹ̀ kò ní mọ̀ kan máa ń kúnlẹ̀ kíyàn káàárọ̀ ni. Àbí wọ́n òṣìwò leléyìí. Adẹ̀tún fẹ́ bẹ́ẹ̀ bá wí ó ń pariwo ọmọ mi ni mi ràn yín iṣẹ́ o. Ó lọ bu àwọn ọmọ lójú òye àwọn ọmọ tó jẹ́ pé ọmọ gbogbo ayé ni wọ́n. Ojú kan ló ń bímọ ìgbà ojú ló ń tọ́ adẹ̀ ń sọ fún ìwọ yẹ́ ẹ̀ gan pàápàá ṣé ọ̀gán ní kọ́ṣọ̀ ṣé ní kọ́ṣọ̀ Yorùbá máa wo eléyìí kẹ́ ìwọ́gbọ́n tó ní kọ́ṣọ̀ Yorùbá lọ́wọ́ òṣì márata márayọ̀ á tó yín tì tó bá lẹ́hùn wọn ẹ kó dá mi padà sọ́dọ̀ ọkọ mi àbí o wí pé iṣẹ́ kan náà iná ilé mi ṣe mẹ́rin tójú bá po fírí ẹ̀yin ní àgbọn. Elédùà máa padà lẹ́yìn rárá o rárá o òkè lókè ṣáàlẹ̀ ní fẹ́ máa. Madam,
You are welcome. Erama. Ó tún jọ beta. Ó kí lè má bá wa bá. Lẹ́yìn òun ni mo fẹ́ ra aṣọ fún ọ̀gá yín kọ́. Wọ́n jáde. You like it? Yes. Oríṣiríṣi la ní. Nice. These are really, I told you. Beautiful. Mo ní o ní láti lọ abroad láti ra anything. Bó jẹ́ aṣọ ni o, àbí bàtà, àpò, jewelries, anything tó bá fẹ́ ó wà nílùú yìí. But Mom, don't they have for late? Wọ́n ní tóbìnrin ni. Sorry, section bíbá ti àwọn ọkùnrin ni. Other section tó wà lẹ́yìn ibẹ̀ yẹn, àwọn aṣọ obìnrin oríṣiríṣi ló wà ńbẹ̀. Ó yá ó lè jà lọ. They're so beautiful. I can't believe So, my dear, you can see. O ti rí ibi tó ti rán aṣọ àwọn ọkùnrin. O lè ti rí side àwọn obìnrin tó bá fẹ́ rán native. In case tó bá fẹ́ ra àwọn English wear bí irú àwọn eléyìí tó wọ̀. There are many shops in town tó rí báyìí. Tó bá jẹ́ Italian wear ló fẹ́ o, or English wear o, or American, o máa rí wọn. Really? Of course. I'm really surprised. You mean to say they have such beautiful things here, even in Nigeria? Of course, proudly Nigerian. Kò sí nǹkan tí o fẹ́ tí o sì nílùú yìí. Oh yes. So just pick anything you want. Okay. Tó bá yá kó lọ kàn take measurement yìí. Okay. I like this one. Òkè òkè lọ́wọ́ àfúnigbé o. Elédùn ọba òkè má padà lẹ́yìn rárá o rárá o. Bọ́lá. But Clara Brugutu, clearly. Dad, I'm having a swell time. What? A swell time? Oh, you love Bisheni, Bola. Dad, iṣẹ́ ò settle anywhere. Anytime I get that girl, they will fucking jump off my table. Simple. Fucking job. Bola, you are supposed to wake up in the morning. Well, I ain't got time for this shit. What? Living here for you. I'm not the boy. You call me shit boy? Dad, you fucking hit me? What you gonna do, boy? Little old man fucking hit me? What you gonna do, boy? Damn me, you hit me? What you gonna do, boy? Huh? You hit me? What you gonna do? Hit me? Hit me? You want to hit the dad? Open your mind. Open your mind, huh? Look at my here. Look at my what's the oh, he wait. I'll tell you, oh, he wait. I took it to America. I'm gonna drop it. He will not drop it. God damn. Open up, daddy. Open up, daddy. Hit the dad. Huh? You motherfucker, you. Let me tell you something, boy. Let me tell you, boy. I'll tell you your own language. If you don't sit your ass down and listen to me, boy. I took you there, and I brought you back here. And I sit your ass here, and you ain't going nowhere. Now, let me tell you this. Now, you are here. Africa lower, Nigeria lower. Oh, yeah, babe. Your father got plenty. Fine. I gotta fuck out of your house. I'll get my passport, get everything ready, and get out of this fucking country. You got it wrong, boy. You got it all wrong, but you ain't going nowhere. And listen to me, you ain't going nowhere, boy. You go in your room. Where are you? Kolo check Bali. Chakatun law, Inimun law, or Lamobino law. You ain't going nowhere. You think you ain't going nowhere, boy? Because your passport ain't there no more. Kusunu Pali more. You go check your what? It's safe in my safe deposit in the bank. Damn! Yes, damn! You know that's legal? What you gonna do, boy? What you call your méjìdínlógún? I'm above 18, God! I'm so fucking what? You ain't got right to pick my passport! So what you gonna do then? You can't pick my passport! What you gonna do, boy? You got me. I'm moving there. You ain't kidding, boy. We're gonna have a rematch. A rematch? Yes, I'm gonna have a rematch with you. You wanna have a rematch? Yeah, a rematch with me? Hey, I'm gonna come at you so fast, you ain't gonna know what hit you, boy. Dad, I'm gonna drop your fucking guts! Right, you think you got guts to fuck? Oh, shut up, ṣé kò sí. mo rògbò báyìí o Maria ní láti ìgbà tó ti jáde kò tí ì wọlé owó ń kágó sọ
ìyẹn lẹ wá ń wọ́ọ̀rì ara yín tó yẹn sí nígbà tó kì í ṣọmọ kékeré kí láago sọ. ṣó bá wa gbẹ́lu yìí ni kò burú ẹ má mi kàn wọn ò ní pẹ́ dé oúnjẹ yín ti rẹ́dì ẹ̀ wá lọ jẹ́ kó tó tutù. ìsókè mò ń bọ̀. kò burú. báyìí kọ́ ni yóò máa rí lọ o gbogbo ìṣòro tí a kò bí mi mọ́. ẹ ṣì wá ń bẹ̀ yẹn ni a ní kẹ wọlé kálọ kẹ wá lọ jẹ oúnjẹ yín ó máa tutù. ṣé kò sí nǹkan mi mo rò pé something is wrong with your senses tí o bá jẹ́ bẹ́ẹ̀ nígbà tó tiẹ̀ lẹ́nu tó máa béèrè àná mọ́dàrú o lọ́kọ o ní ọmọ o ní ẹbí o lára tó máa béèrè ẹ mo ní mi ò rí ọmọ ìyá mi ò rákùrò mi o sọ fún mi pé kí wọ́n lọ jẹun ṣé oúnjẹ ló kàn mí kàn something is seriously wrong with your senses. èmi lè báwo yẹn o mo photocopy ẹ padà ṣe bẹ send text message mi mo forward ẹ back sí yín. Fakogbe, do you realize you are talking to a retired police commissioner? pé retired police commissioner ni ike tó wá máa ń rìn ìgbàlẹ́nu ọ̀nà yàrá mi. ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín inú ìrùn èmi o inú ìrùn mi dẹ̀ ti bẹ̀rẹ̀ sí síntọ́sẹ̀ tí bá dẹ̀ ti bẹ̀rẹ̀ sí síntọ́bẹ̀ yẹn ẹ wo kí dẹ̀ tún sọ fún yín gan pàápàá láti bí oṣù tó kọjá sẹ́yìn mo rí nǹkan àlejò mi torí mo mọ ibi tó rìn lọ sìn. Hello? Yes, retired commissioner Jonathan Olakunle speaking. Maria, hospital o, right away. ẹ̀jẹ̀ ní sùúrù kẹ̀tì ẹ̀ sọ fún yàn abẹ́ mi dágbére ni. Right away. ṣé kí n ká lọ. ẹ jọ torí Ọlọ́run ṣé kò tí kú ṣé kò sí tó ṣe rárá torí nǹkan kan gbọ́dọ̀ ṣe o ìkòkò kan ṣoṣo tẹ́lẹ̀gbẹ́rẹ́ dìbò rí nìyẹn o ṣé sì tó ṣe ẹjọ́. ta ni. àbúrò mi ni Maria ẹjọ ló wà. bàbá àwọn ọmọ ẹni tó ń jẹ́ Maria àwọn náà gbéyàn wá síbí báyìí ni. ẹgbẹ́ yẹn wá bí ni ṣé tẹ gbé wò tí kù. ok wọn ti tóbi sí wàhálà. kí ló tó fẹ́ pa mí ni. bólé wá ń já lọ bẹ́ẹ̀ yẹn. ẹjọ tó lọ́nà Maria ni mo béèrè Maria àbúrò mi gangan ni wọ́n pè mí lórí fóònù pé kí n máa bọ̀ Maria ní kí n máa bọ̀ bí ẹjọ́. Maria kò sí Maria àwọn kan tó gbé wá sí ìbáyìí o. ó wà àwọn àlejò wọ́n pè mí lórí fóònù pé ibi ló wà ní. a ní fóònù sí mo ló wá jà. ẹ ṣe bẹ́ẹ̀ rí bọ́mọ ṣe ń ṣe fàmì láṣọ ń sìn ẹ ó yẹ ká ẹ̀kọ́ gbàdúgbò ni Maria àbúrò mi ni wọ́n pè mí pé ó wà bíi ni mo dẹ̀ ń béèrè pé mo ló wà ní ṣé kò sá ti kú yẹn ló important jù torí àbúrò mi gangan ni ṣé kò tí ì kú. ṣé alẹ́ ní patient ibi tó ń jẹ́ Maria. kò sẹ́ni tó ń jẹ́ Maria. ó wà àbúrò mi ó wà ibi ṣe bíbí lọ fún jẹun ni kí wọ́n bá torí Ọlọ́run. wọ́n ní kò sẹ́ni Maria níbi. mo ló wá àkókò àti kú ni ẹ sọ fún mi. ẹ ní sùúrù bóyá kẹlẹ wo maternity ward. maternity ward. kí lọ wà àbúrò mi maternity ward. olóyún ni àbùbí mọ lẹ́yìn tó pè mí sísìn ẹ̀ dájọ́ gbélé kó lóyún ó dẹ́kun kó máa lọ maternity ward ẹ bá sọ mi di wèrè ibi lọ́wọ́ àjàdé ẹ pé jáde fún mi mo lọ́wọ́ mo mọ ibi tí mo rà fún wa sí. Mr. ẹ respect ara yín now ibi yóò kì í ṣe hotel now ibi yóò dẹ̀ kì í ṣe garage ẹ dẹ̀ ń pariwo ẹ̀ ń disturb gbogbo àwọn patient. èmi retired commissioner of police ẹ̀rín òpójó lójú ogun JP lọ́lọ́wọ́ àbí tọ́gàbí máa jẹ́ lójú sáré kí lábúrò mi náà máa jẹ́ lójú tó bá kú tí mi ò bá dáná fún hospital kẹ́pẹ́ mi lọ́ máa lè that's all. mo rí gbọ́dọ̀ pé máa yìí sick lọ́kàn àwọn security wà fún mi kó wá work máa yìí out. tí security bá dé ìjọ máa bẹ́ẹ̀ fún mi kó standard. madam Maria. mo sọ ọ́nà mo lóhùn mi ni mo gbọ́ láti ilé láti ẹ̀kọ́. fún mi ni báwo la rẹ. ara mi. ṣùgbọ́n bẹ́ẹ̀. kọ́kọ́ ò ṣe mí. wọ́n kọ́ mi pé nínú wà ní. Yọmí ló ní ló sì kẹwàá ẹ máa bọ̀. ẹ máa bọ̀ àdọ́kùn ẹ ṣe ẹ kó tọ́jú mi. má ti yọ ẹ má ti yọ ẹ sọ̀rọ̀ náà mi. ṣé mo fà yọ sí mi ṣé yẹ ẹ lè yìí. mo lẹ́yìn lára ọkọ̀ wọ́n gba ẹ̀kọ́ tó. ẹbí ẹ̀kọ́ oríṣiríṣi ṣáà ní hospital àṣé mọ́mí Yọmí ni Maria gbàtàwọ̀ dẹ̀ mọ́ ń kọ́ wàhálà máa yẹn gan pọ̀. gan fún màá náà. fóònù. ẹ máa bọ̀ báyìí ẹ máa bọ̀ báyìí lọ.
yóò pàkìtì. Ẹ filẹ̀. Ó ti sùn. Ó ti sùn. Ṣé ara ẹ ti balẹ̀ dáadáa ṣá? Ó dà pé wọ́n gun lábẹ́rẹ́. Dókítà ẹ ṣé o. Kò tọ́pẹ́. Ẹ ṣé gan ni. Kò tọ́pẹ́. Ẹ jọ̀ọ́ dókítà wọ́ọ̀dù tó bá ní ìtìní kẹ́ bá mi pín sí ẹjọ́. Wọ́ọ̀dù? Kò necessary. Tó bá ti rest tó dáadáa sìn, ẹ máa gbé lọlé. Just like that. Kò jù bẹ́ẹ̀ lọ. Tí atalama wa sanwó fún sìn. Ẹ máa lọ sanwó fún cashier náà. Èmi kọ́ òun ló máa sanwó. Onímọ̀dẹ̀. Ẹ lọ sanwó. Torí wọ́n pè mí lójijì ni mi ò rò ó mo dání. Dókítà ẹ ṣé. Okay. Thank you. You're welcome. Doctor. Yeah. How far? Just as you said. But she's responding to treatment. Ó ti ń respond dáadáa. Ó kàn react sí weather ni. Torí irú ẹ̀ ti ṣe mí náà rí ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ dé. Ọba ara ni ó bàbá àjídára ṣálọ́ba wa. Ó lè sọ alákìsà dónígbà ṣọ̀dára ire. Àná nìyẹn. Ó gbọ́ tí ó. Tèmi yé mi lánàá. O rí kó gan tí ó. Ṣé o rí ọmọ tó lòun lọ sí House of Rep yẹn? Mi ì ní gbà fún. Èmi náà ti rí bẹ́ẹ̀. Mi ì ní gbà o. Mo mọ ìtàn ẹ ní. Mo mọ ìtàn ẹ púpọ̀ jù. Àbájọ náà. Ṣebí mo sọ àǹtí mi fún ẹ. Àbúrò màmá mi tó ń ta sìmẹ́ǹtì. Bẹ́ẹ̀ni. Tí mo ní wọ́n gbà. Bẹ́ẹ̀ni. Ọmọ yẹn pẹ̀lú ẹni tó ṣiṣẹ́ yẹn. Wọ́n jọ ṣiṣẹ́ bí ẹ̀ ń gbà ẹ̀. Sórí gbogbo àwọn ọmọ tí wọ́n á kàn wá látòkè òkun tá a ní àwọn ṣe màdàrú tí wọ́n á fi kọ́rọ̀ jọ tí wọ́n á sọ de ọ̀rọ̀ òṣèlú yẹn à nígbà fún wọn. Mi ò ní respect kékeré fún gbogbo àwọn ará òkè òkun yẹn yéé. Johnson àwa nílé kó wọn pọ̀ bẹ́ẹ̀ àbá ṣebí ìlú òyìnbó làwa iná dàgbà sí a ti padà wálé ìwọ náà tẹ̀tarí náà gbogbo àwọn tó padà kọ lórí bẹ́ẹ̀ yẹn o gbọ́dọ̀ mi àwọn kan wà náà tó ń débẹ̀ tó ń ṣeré tó ń mọ̀ ló ṣe àwọn kan sì wà tí ò tẹ̀tarí tó jẹ́ pé iṣẹ́ wọn ò ṣe é kó wá wò ó sìn àwọn kan wà tó ń mú fún bíi arm robbery yẹn tí wọn ò sì dé Murtala Muhammed airport rí ibo ni wọn ti mú wà nù wọn wá tí ó tòkun ni. kásá sọ pé bíbí ire ni ọ̀rẹ́ kò ṣe fowó rà àmọ́ òun yẹn mo mọ̀ kò ní tẹ̀ta. o ti ní kò tẹ̀ta náà nìyẹn. wọ́n gbowó ọwọ́ ẹ̀kan náà jẹ́ wọ́n gbowó ọwọ́ ẹ̀kan náà jẹ́. àmọ́rí ìbá kọ́ Williams dọ́tà Maria Tolúwù ẹ́ kí ọmọ ẹ̀ ó fẹ́ ṣé o ti bọ́ ọmọ ẹ̀ sọ̀rọ̀. Mi ò tí ì bá sọ̀rọ̀ ìdí rẹ̀ ṣó mọ̀ pé àwọn ọmọ òde òní they have minds of their own ohun tí wọ́n fẹ́ ṣe tí wà lórí ẹ̀mí wọn wọ́n á fẹ́ kó jẹ́ pé tí wọ́n bá pàdé tó ń ríra wọn tí chemistry yẹn wà ń bẹ̀ káwa gbárùkùtì ká tì wọ́n lẹ́yìn. yòókù kékeré ni torí pé ìyá ọmọ yẹn gan àgbà níwàgbà o àgbà níwàgbà Maria wù mí. ṣé pé o fẹ́ ṣe síbẹ̀. lágbára Ọlọ́run tó bá ku apá kan àdán àfi rọgbìn. ọ̀rẹ́ mi. mo ní láti ó ṣáà mọ̀ ó mọ̀ mí ó mọ̀ condition tí mo wà ó dẹ̀ mọ̀ wípé irú condition tèmi wà yìí náà ni Maria wà. so wá jẹ́ pé ẹ̀yin méjèèjì lè bá jọ condition. bẹ́ẹ̀ni gbogbo wa la ní conditional statement to make. kò burú adúṣe agbára Ọlọ́run adúṣe. ó kù kan o. èwo ni ẹ. sórí ẹjọ́ kì í ṣe tara ẹni ká má mọ̀ dá ẹ o. bẹ́ẹ̀ni. sórí bá a ṣe close tó yìí ó ṣeé ṣe kí irú Bọ́lá rí ọmọ mi obìnrin kó pò ń fẹ́fẹ́ kí n má gbà wọn. sọ pé kí nìdí. ìdí ẹ̀. sórí ìhùwàsí Bọ́lá ìsọ̀rọ̀sí Bọ́lá ìṣesí Bọ́lá kò wù mí. ìdálùdẹ̀ níṣèlú bá a ṣe ń ṣe ní ìlú èèwọ̀ bòmíì ni. Johnson máa wulẹ̀ bókú lọ lóru gbogbo tó ń wí odindi wákàtí méjì àbọ̀ lèmi pẹ̀lú Bọ́lá jọ sọ̀rọ̀ lé lórí ìlànà a jíròrò lórí ẹ̀ gidigidi gan ni mo dẹ̀ rò pé ìyàtọ̀ máa bẹ̀ sí wà láìpẹ́. Ọlọ́run adẹ́jẹ́ kó létí gbọ́
Bọ́lá. Hi, Senator. Ẹ gbà mí. Bọ́lá. Wọ́n ní báyìí. Máa lọ sálẹ̀. Sábàyà ẹ̀. Ọlọ́run ló mà ní kí n jẹ sẹ́nítọ̀ kẹ́. Ìbá máa pè mí lórúkọ mi ni. Gbogbo ìra ìsọ lánàá. Bọ́lá. Ṣé bọ́ ṣe ń kíyàn nìyẹn? Dad, what's going on here? What I hold at you, Senator. You had me, I hold at him. I hold at you. Àti ẹ̀dúpẹ́. Kò wé gèlè. Èwo ló wá sórí nsìn? Oh, Dad, stop kidding. You know this is head warmer. Head warmer? Yes. Head warmer ní Nàìjíríà. Head warmer. Ṣé winter wà ní Nàìjíríà ló fi ń lo head warmer ni? Bọ́lá, sit down. Bọ́lá, sit up, please. Gbọ́ná ọ̀rọ̀ tá à ń bẹ́ẹ̀ sọ tí òyìnbó ń jábọ́ lẹ́nu ẹ̀pẹ̀rẹ̀pẹ̀ yìí ìgbà wo gan ló graduate. Dad, what's all that? What's all that? Mo ní ìgbà wo ló graduate Bọ́lá. Anyway. Some 3-4 years, I can't remember. O ti ẹ̀ rántí? Too bad. Gbogbo ohun tí ò ju ọdún mẹ́rin lọ ló ń ṣe I can't remember. Ó dà ọdún wo ni wọ́n bí ẹ? Shit. Ọdún wo la bí ẹ? Ọdún wo gan la bí ẹ Bọ́lá? Ọdún wo ni? Oh, Dad, what's happening here? Anyway, it's my dad. He will tell you that. I see. All right. Bọ́lá, èmi àti bàbá ẹ̀ àjọ lọ sí primary school ni, àjọṣe kékeré ni. Mi ò mẹ́ni tó gbòṣù lọ́wọ́ ara wọn. Ibi tí mi ò sọ̀rọ̀ dé, ó yẹ kó ti yí ẹ jù bẹ́ẹ̀ lọ. That is to say, I am old enough to be your father. Yes. Ṣé gbogbo ilé tó ń ṣe yìí? Oh. Bọ́lá, all that stuff ain't happening here, boy. What you dealing in? It has to change. Malo. Dad, we gotta talk. This whole shit is getting ridiculous. The game has to stop. We gotta talk. Willie? Johnson. Ṣé èmi lọ́mọ ẹ̀ sọ pé shit? Kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Bàbá wa ló jókòó. Bẹ́ẹ̀ mi ló ń bá sọ̀rọ̀ kan shit. Ó dà bẹ́ẹ̀. Tìmí lẹ́yìn òjẹ́ bá mi dán o. Bó ṣe máa rìn máa sọ fún. Johnson. Ibo láì sọ̀rọ̀ dé tó ti àkókò ń lérí ogun. Mo ti ní kó yé sọ̀rọ̀ ru agbára báyìí. Má bínú, òṣèlú ló sọ mí di bẹ́ẹ̀. Òṣèlú ni, èbó mọ̀ pé lé onígbàgbọ́ náà bí mi sí. Àmọ́ gúdúgúdú ni gbogbo àwọn òṣèlú àgbọ́dọ̀ túrálẹ̀. Bó wọlé gómìnà, bó ń lọ pa, bó ń lọ Deeper Life àpòrá. Ṣé àfẹ́rí wà ní báìbù ni? Èmi ò mọ̀, táwọn àmọ̀, lẹ́yìn sùkàdí ẹ̀fọ́. Ìwọ lẹ́ni tán láti òkè keje ó jábọ́lẹ̀ wọn ò rí mọ́. Bẹ́ẹ̀ ni inú òṣèlú ló ti máa bá gbogbo ẹ̀ pàdé. Wọ́n á ní ẹlù ń kú mọ̀ wọ́n ní kò ní ràn ẹ̀ṣá aládàá wọ́n ní kò ní bá ẹ̀ jí níbọn wọ́n ní kò ní wọlé kí ló rò pé ń jẹ́ bẹ́ẹ̀. Lè ṣe ń pé ìwé kò sí àrùmọ̀ ń jáde. Senator Johnson, ẹ pẹ̀lẹ́ o, ẹ káàsán.
ṣàlàfíà ni. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀kú dédé wòye. ẹ lọlé ni àbí. mo fẹ́ rí ọ̀rẹ́ mi kan ní ṣáìtẹ̀ ń bẹ̀ yẹn. Ọlọ́run aṣá àkókò fìfẹ́ wa sí lọ́kàn lọ́jọ́ kan ẹ̀ wò ṣe fún wa. kò yé mi. ó yé yín ẹ pretend bẹ́ẹ̀ pé kò yé yín ni ó yé yín ó dà máa ṣàlàyé bẹ́ẹ̀ ṣe wà báyìí obìnrin ní kì í ṣe pé lọ́kọ débi tá a máa ní wọ́n sọ pé ẹ̀ ń dẹ́ṣẹ̀ àwa náà dẹ̀rẹ́ bí mo ṣe dúró yìí kì í ṣe pé mo níyàwó débi tá a máa sọ pé ọmọkùnrin yẹn máa ń yín àlè ó ti o. ibi tẹ́ ẹ̀ ń bọ̀rọ̀ lọ ti yé mi ṣùgbọ́n Senator Johnson mi ì nírú nǹkan bẹ́ẹ̀ yẹn sọ́kọ̀ fún yín or anybody for that matter. Actually ọkọ mi ò lọ sí gbogbo bẹ̀ yẹn. ẹ má bínú o ẹ má ní mò ń yọ yín lẹ́nu púpọ̀ jù ṣe rí tí Ọlọ́run bá jogún irú nǹkan tí irú yín ní tó bá jogún ẹ̀ fún yàn èèyàn nídìí ẹnìkan gẹ́gẹ́ bí adé orí kéèyàn kó ní ẹwà kó níwà kó tún lówó lọ́wọ́ ẹ mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ yẹ kó wà láńdà ẹnìkan tí ò bá rẹ́nìkan tó bọ́ sábẹ́ ẹ̀ wọ́n á máa rí fín irú wa yóò dẹ̀ gbọ́dọ̀ gbé èèyàn sábẹ́ kan rí fín kan wojú ẹ̀ wò. gbogbo ohun tẹ̀ ń wí ló yé mi ṣùgbọ́n Ọlọ́run kọ́ wa mọ̀ ṣe right adele scale through mo wa okay bye but ẹ lè jẹ́ confident mi náà. confident. we already close our close àṣewà yìí náà. ọ̀dà ẹ jẹ́ ká ti bẹ̀bẹ̀rẹ̀ náà ẹ jẹ́ ká bá bẹ̀ wọlé. ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ fún Senator Williams pé mo like láti host ẹ̀yin méjèèjì nílé ọ̀dọ̀ mi next week á ṣe oúnjẹ tó dáa kí wàá bá mi jẹ. pẹ̀lú pé mo fẹ́ ṣe sẹ́mínà àti tèmi mo máa láìkẹ́ bá mi dá sí the preparation àti gbogbo ẹ̀ kí bá mi fọwọ́. káwa náà dá sí ká lọ́wọ́ náà kò séwu. ṣé ẹ bínú. no tọ̀tọ̀. ẹ ṣe gan ẹ ṣe ẹ dábọ̀ máa pè é lórí àgọ́. again a wonderful day. ẹ̀yin náà take care ẹ dábọ̀. àlàyé ni kò fi mí dá bàbá wọ́n jẹ́ báwọn pìtàn ìbànújẹ́ o àlàyé ni kò fi mí dá wọ́n jẹ́ báwọn pìtàn òṣì láyé mi àlàyé ni kò fi mí dá o kémi má ṣe mọ̀ yà láyé tí mo wá láyé mi ọlá ìwọ́ta. Daddy, ìgbà ni máa bọ́ kínní. ó ṣe wọ nǹkan òun béèrè ìgbà tó máa bọ̀. ó ṣe mí báyìí. listen ọmọ ọ̀rẹ́ mi ló ń sọ jọ́ọ̀bì àwọn ọmọ ọ̀rẹ́ mi dẹ̀ máa wà ń bẹ̀ àtàwọn ọ̀rẹ́ ẹ̀ náà a ní kí wọ́n tẹ̀lé mi lọ wọ́n lè mọ̀ pé mi náà kì í ṣàgàn. Okay, in that case I'm doing you a favour. No, that's not a favour but after today mo fẹ́ máa wọ boxer short ẹ̀ kiri wọ́n ló mọ̀ but behave yourself today. Today? Yeah, good. Really? Ibi lẹ ṣe wá ní. Ọmọ yìí náà ni mò ń dúró dé. Wọ́n kọ́. Good. So mi ò ń ṣe high senator. Wọ́n ti jẹ́ kó mọ̀ pé dádì lèmi náà jẹ́. Nice. You are now a good boy. That's nice. Sórí ètò kù sìn ní wípé ká máa kọ́ wípé ọmọ kékeré kì í kọ́kọ́ yọwọ́ sí àgbàlagbà. Àgbàlagbà ló máa kọ́kọ́ yọwọ́ wípé how are you? Wàá dẹ̀ gbà lọ. Look at you now. Ṣé wọ́n mọ̀ pé we are equally preparing you to become a senator at a later day. Bẹ́ẹ̀ni, má mi rí sórí ọ̀rọ̀ òṣèlú wa ogún ìdílé ni. Tí bàbá bá ṣe tán àfà lọ́mọ ẹ̀ lọ́wọ́ ọmọ náà tún dàgbà àfà létí ẹ̀ lọ́wọ́. ìyẹn náà dàgbà dé àtúgbò. Johnson yéé jókòó. jókòó ni. jalo. gbórí ẹ̀ wá bí. Good boy.
ti wá pè ní birthday mi o. Mọ́mì ti débí láàárọ̀ yìí o, kó jẹ́ àǹtí Fàkọ̀gbé lọ́gbé tí wa. My surprise. Very beautiful. Birthday, my darling. At 8 a.m. in the morning, how were you able to achieve it? Magic tí mo plan ni. Ayiwo, èmi ni mo plan ni. Okay, in conjunction la ṣe. Either conjunctually or individually, a ti ṣe birthday fún ẹ. Ẹ̀mí àágùn o, ẹ̀mí àágùn o, wà pẹ́ láyé, ò ní gbé egun eléegun. Oh, ní fi ọkọ lọ́kọ ṣọkọ. Àmín. Ó ní gbé egun Meet my friend, Senator Williams. He has been my friend for long. We started together. Yes. My pleasure. Yes, a pleasure. And that is his son. Son, meaning Bola. Hello. Hi. Nice to meet you. He lives in America. America ló ń gbé. America ló ń gbé. Gbogbo tọ́lọ̀ bá dé òde ni ẹ̀ tọ́lọ̀ bá tó tu náà ni And this is retired Commissioner of Police Jonathan Olakunle ẹ̀rí òpójó lójú ogun. Right. Thank you. Anyway, thank you. Thank you. Nice. Introduce àwọn. Bẹ́ẹ̀ sì wá àgbàlagbà náà máa ń mọ ọmọ kékeré. Ṣé fẹ́ mọ̀? Sure. Ọmọ yẹn jọ ọmọ. Are you from Osun State? Ara sa ọmọ Jẹ̀bú ni mí o. Logun State. Bẹ́ẹ̀ni sà. Jẹ̀bú bo. Jẹ̀bú Òde sà. Jẹ̀bú wà wá. Bẹ́ẹ̀ni. Jẹ̀bú lè wà. Okay. Ìfẹ́rẹ̀ dán mi wò, kò rí
Dad, that bitch is beautiful. What? Ọmọ yẹn ò kì í ṣe abo ajá. Abo ajá ló ń pè ní bitch. That is a beautiful girl. Ọmọ tó dá nìyẹn. Ọ̀run yẹ. Sórí gbogbo ẹ̀yin tẹ́ ẹ pé ẹni nígà pé ẹni kìíní ẹ̀yin ò kì í ṣe tètè wa. Ọmọ tèmi ò kì í ṣe nígà. Ó ti yẹ. But she got me. She got me. Onífẹ̀ẹ́. I love her. I love her. She got me. Onífẹ̀ẹ́. Mo like nǹkan tí mo rí. And Dad, mo lè ṣe anything láti get her. Anything. Wo kò wá sí ní tó ní láti ṣe tó pọ̀ ju pé kó hùwà bí ọmọ tó ń bí ire nílé ire. ìfẹ́rẹ̀ dán mi wò kò rí bó ti rí ìfẹ́rẹ̀ dán mi wò kò rí bí mo ti fẹ́ ọ ìgbà ìpọ́njú náà ọkàn ẹni tó fẹ́ mi ìfẹ́rẹ̀ dán mi wò kò rí bó ti rí ìfẹ́rẹ̀ dán mi wò kò rí bí mo ti fẹ́ ọ ìgbà ìpọ́njú náà ọkàn ẹni tó fẹ́ mi jẹ́ ká jọ fọwọ́ sowọ́pọ̀ ká lè lábú àyíjà ọba òkè aṣàtìlẹ́yìn a ó sì láyọ̀ nígbẹ̀yìn ìfẹ́rẹ̀ dán mi wò kò rí bó ti rí ìfẹ́rẹ̀ dán mi wò kò rí bí mo ti fẹ́ ọ ìgbà ìpọ́njú làwọn kan ẹni tó fẹ́ yìí ìfẹ́rẹ̀ dán mi wò kò rí bó ti rí ìfẹ́rẹ̀ dán mi wò kò rí bí mo ti fẹ́ ọ ìgbà ìpọ́njú làwọn kan ẹni tó fẹ́ yìí. Mo ń bẹ̀ sọ̀rọ̀ ń sá kiri. Come on. Má jà jọ̀rọ̀ ìfẹ́ lẹ́nu jù. Marry me. Tó fẹ́ ṣèyàwó. Fẹ́mi náà. Wo Bọ́lá, kò yẹ pé mi ò lè fẹ́ ẹ, but only on one condition. Tí bá ti wà sure kó ti stop gbogbo àwọn ìwà unsoftness, àìmẹ́ gbogbo àwọn tí àmupara ká máa sọ̀rọ̀ tí ò bá àṣà ìbílẹ̀ wa mu ká máa gbogbo tó bá ti stop ẹ̀, then I'm all yours. Are you serious? Yes. Bus stop. Yes. My favorite. Yes. Promise. Yes, true. Promise. Yes. Promise? Yes. I love you. I love you too. jẹ́ ká jọ fọwọ́ sowọ́pọ̀ ká lè lábú àyíjà ọba òkè aṣàtìlẹ́yìn a ó sì láyọ̀ nígbẹ̀yìn ìfẹ́rẹ̀ dán mi wò kò rí bó ti rí ìfẹ́rẹ̀ dán mi wò kò rí bí mo ti fẹ́ ọ ìgbà ìpọ́njú làwọn kan ẹni tó fẹ́ mi ìfẹ́rẹ̀ dán mi wò kò rí bó ti rí ìfẹ́rẹ̀ dán mi wò kò rí bí mo ti fẹ́ ọ ìgbà ìpọ́njú làwọn kan ẹni tó fẹ́ mi. That milk? No. Dad, shall I believe pé for the first time, Yomi jẹ́ kí n mọ̀ pé truly love is real. I felt love. In fact, ó ti tún ilé ayé mi mold. She called me, ó dẹ̀ sọ fún mi outrightly pé tí n bá fẹ́ enjoy òun, kí n máa bá òun sọ̀rọ̀ purely Yoruba language. Gbogbo yeah man, kìnìkan yẹn kí n lọ stop ẹ̀. Mo dẹ̀ ti put her to practice. Actually, mo ti enjoy relationship. Mo ti ń discussion wa ti ń mo ti ń gbádùn ẹ̀. You know? She also told me pé kí n stop smoking. I've done that. Don't smoke anymore. Mi ò mu sìgá mọ́. Ẹ rí pé mi ò mu sìgá mọ́ ni. Ó sọ fún mi also pé kí n má máa mutí mọ́. Mo dẹ̀ ti stop. Dad, I don't get high anymore. Yes, I don't get high no more. You see, that lady is something else. She has won over me completely. She's my three P's. She's my power, my pleasure. Timba riba, she also becomes my pain. I feel it inside of me. Bola. Listen to yourself. Njo gbọ́n tó ń wí fún rẹ̀. Ṣé tó ń sọ jáde lẹ́nu yìí ṣó yé ẹ fún rẹ̀? Yes, sir. O fẹ́ lo ìyókù nínú gbèsè ayé ẹ pẹ̀lú Yomi
Maria lọ́lọ́pàá èmi ò tẹ̀lé ẹ lọ́bẹ̀ yẹn. Dad. ìjà tó o múra ló fẹ́ gbé mi lọ́jà yẹn mi ò jẹjà tó fi máa tẹ́. I won't let you drag me more ní jẹ́ kó fi mi yí ẹ̀rọ fọ̀. nítorí ọmọ tó ń sọ yìí yọmi ọmọ tó ti lére jáde ni ọmọ dáadáa ni ọmọ tó ń bí ilé tó gbẹ̀kọ́ ni unlike you tí mo bá sọ̀rọ̀ tí ó gbà. I mean olóò ti ń change ó sọ̀rọ̀ bí ìtàn wákàtá mọ́ mutí ó get high not really changes and I'm happy. bó tẹ̀ jẹ́ pé o sì àwọn alábẹ́lé odego that is sunshade ló wà lórí ẹ̀ that sunshade fóòrùn ni ká má tẹ̀ wá sọ ti fìlà tútù nú ẹ̀rùn. Sorry sir. maybe there are changes but má fẹ́ béèrè àwọn ìbéèrè méjì kan lọ́wọ́ ẹ̀. ṣé o fẹ́ máa fi yọ mí gbádùn ara ẹ lásán ni àbí lóòótọ́ lódodo lọ́kàn ara ẹ ló fẹ́ lògbèsè ayé ẹ pẹ̀lú ẹ ìyẹn dúró bẹ́ẹ̀. Yes. Torí marriage is not a run in and run out thing. O lè wọbẹ̀ lẹ́ni ọ̀la kó lóò ṣe mọ́. Èmi ò tí ì gbà mo rẹ́dì. Ìwọ wò ó sìn láti ìgbà tí màmá ẹ ti kú. Ṣé o rò kó wù mí kí nìkan wà báyìí ni? Àbò rò pé mi ò fẹ́ láti lẹ́lò mi. Rárá nítorí pé mi ò rí any space lóòkan àyà mi fóbìnrin mi. Bíyàwó ṣe rí nìyẹn àti pé ilé ló ti bí àwa ilé rẹ ni a responsible home yàtọ̀ sí pé mo tó àlọ́ jẹ́ honourable senator of this republic of this country ẹni tí ò bá lè kúrò ẹ níjànú kò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹni rẹ ni wà nílé wa you prove yourself to me and I'll support you. Dad, nǹkan tẹ́ ń sọ sí ni pé tẹ́ bá rí proof pé mo ti change láti ìsàlẹ̀ ọkàn mi I will get your support. Dad, promise? Promise? Má ṣe bọ́ tẹ́lẹ̀ kan rọ̀. Má ṣe bọ́ tẹ́lẹ̀ kan. Wà lórí ìjókòó yẹn dìde nájà máa lọ ẹjọ́ ẹ ṣe kí á. Fún àyè yẹn dìde ìjọba tàbí tún pè mí yìí òun kọ́ ìtẹ̀ disturb mi jàre. Hello, Bola my love. Yes dear. Yes. Mi ò miss ẹ náà. The only space to any heart me, I told you. Anytime you're going away, you're taking my heart away. And it's not possible for me to love without a heart. Oh, now. Yeah, that's true, that's true. You know I love you. With all my heart. I love you too, I love you too. I love you too. I'm serious, serious. Yes. Okay. What did you eat today? Kilo jelly me. Dodo. Beans. Yes. That's good. Ṣáwa ni lọ mọ báyìí. Àbí wetin be all this kind? Me I go leave una dey go. Nisu jẹ́ kó receive call ẹ̀ tán. Tó bá ti lè di ọ̀rọ̀ ọmọ olójú dúdú yẹn, kò mọ ohun tó ń ṣe mọ́. Èmi ti ń lọ o. Ìyẹn ni kò má gbà choice ẹ̀ ló fẹ́ yẹn. Ìwọ ńkọ́? Ìyàwó bòròrò. Ìyàwó Aláàjì pẹ̀lẹ́ o. Àwọn ọ̀rẹ́ mi ni. Yes my love. Okay, wọ́n tó yẹ pé màá try àti rí ẹ lẹ́nìí. Bomi o dey so time, kó má tún máa bẹ̀rẹ̀ sí máa lọ máa bínú pé mo fún time o wá and all that. Èmi sọ pé mi ò wà reliable àbí. I will give you a shortcut one day. Very soon, very soon. I will give you a shortcut. Yes.
Bọ́lá, àná ó sọ fún mi pé èèyàn kan make you upset. Who was that person? Wọ́n mi ò ní fẹ́ kó máa bínú bẹ̀yẹn mọ́ at all. Yes, mi ò ní fẹ́ kó máa bínú bẹ̀yẹn rárá ni. Yes, because you are now in Nigeria. Woman, that's really adjust. Just listen. Ayemeka. What's that to me now? Hey, you tell me mo ní mi ò dá mo ní mi ò mu sìgá mọ́. Ọtí tí mo mu is about 2-3 bottles daily. Jody, hold on. Jọ̀wọ́ mi jù. Ó ti pẹ́ jù náà. Time dé ti lọ. Jọ̀wọ́ má bínú ọ̀rẹ́ mi, Bọ́lá ni mo bá sọ̀rọ̀. Jọ̀wọ́ náà. Ó dà fún mi 5 minutes ṣùgbọ́n. Yomi mi ní lè dúró mọ́. Ọ̀rẹ́ mi ni ó máa fẹ́ kó really take advice mi ṣùgbọ́n jọ ọkọ mi. You have to change. You need to. Kò mi ò máa mú para. You know I can't get it no more, you know. That's true. Yeah. Look on. I'm trying to get on, you know. Just like that. Yeah, that's true. Mommy will also then. Okay. Regards to your dad, Alright, love. I'll see you tomorrow for lunch. You understand? So we'll call you as I said. Ìfẹ́ dán mi wò kò rí bó ti rí. Ìfẹ́ dán mi wò kò rí bí mo ti fẹ́ ọ. Ìgbà ìpọ́njú là ń kọ̀kọ́ ẹni tó fẹ́ ni. Má ṣe jẹ́ ká yára wa nígbà ṣòro. Ìgbà yìí là nílò ara wa dúró gbàtẹ́jì. Síkà mi, ṣé o gbádùn? It was sweet. Wo sori, Aunty Pakobi. She's a wonderful cook. Sori, ọwọ́ wọn ni mo ti kọ́ gbogbo àwọn special delicacies tí máa ń ṣe fún yín. Actually, want to prove around now. She's superb. Àná mi, ẹ pẹ̀lẹ́, ẹ rọra, ṣe gbádùn oúnjẹ yẹn dáadáa ṣá. Very, very delicious. Ẹ ṣe ẹ̀ẹ́dẹ̀ tí ì rí nǹkan kan o. Tẹ bá rí iṣẹ́ ewu tí mi ń ṣe lórí nọ́ọ̀sìn tí máa gbé wá fún yín next. Wo Yomi, ó ṣàmẹ́tò ní àjẹbọ́pọ̀dọ̀wọ̀ ẹ̀kẹ́ ni. Ẹ jẹ́ kí sáré lọ gbé wá. Aunty Fakogbe. Yomi, ṣé ìwọ náà ti fẹ́ join ẹ̀kọ́ mi ní ìsẹ̀? Orúkọ mi ò kí ń ṣe Fakogbe o. Ọkọ mi ló sọ mí ní Fakogbe o. Mo dẹ̀ sọ fún wọn pé mo láìkẹ́ o. Orúkọ mi tó sọ mí lè wa Àríkẹ́ ni, Àríkẹ́ Adé ọmọ lè mọ̀ mọ̀. Wá gbogbo sàlékò yẹn o lè rí anybody tó tún jẹ́ orúkọ yẹn wọn ní láti fún ẹ ládírẹ́sì tó bá ti ń bọ́ lẹ́nu bus stop báyìí ìwọ ṣáà kọ́bẹ ọmọ kékeré ni o àgbàlagbà ni o ìwọ kàn ṣáà sọ fún wọn wípé o fẹ́ lọ sílé àwọn Àríkẹ́ Adé ọmọ lè mọ̀ mọ̀ one time ló máa débẹ̀ Àríkẹ́ lórúkọ mi kò ń ṣe Fakogbe o. Ó dáa àǹtí Àríkẹ́ ẹ má wọrí àti wà òkè. irọ́ lẹ pa o tó bá ṣe tékèwé ní máa dì lẹ́yìn lórí lọ ní bẹ́ẹ̀ ṣe wà yẹn madam abẹ́ máa gbá àwọn ọmọdé yìí nìkẹ́ iṣẹ́ màá ní wọ́n sọ pé iṣẹ́ ohun tí mi ń ṣe lọ́wọ́ yẹn pọ́ùn ò ní jẹ́ pé ọ̀wọ́n ti wà pákẹ́. ń gbọ́ kí ló dé. Mọ́mí ṣe rí ìdàgbẹ́ ń sìn àti jẹun débi kò lè ká tó jẹ lórí moyó. Anyway ẹ jẹ́ kí n ṣe kọ́kọ́ kí ẹ entertain yín lọ lẹ́yìn yẹn tó bá ṣe tékèwé ẹ máa gbé kí ni ẹ ṣe máa wórí ayé mi ẹ wórí ayé mi ẹ wo jombo àbí jombo lẹsẹ. Ẹ má wọrí ẹ filẹ̀ wọ́n ti wà òkè. òfin mọ́sẹ̀ dẹ̀ wà nílé o. ẹ má wọrí ẹ ṣe. ok kò gbogbo tékèwé. àṣé nǹkan dáadáa ni dáàdi ń bá mi rò láti jọ pé kí n wá mú ìyàwó èmi gangan ni mò ń gbádùn marriage gbogbo junk food tá à ń jẹ ń bẹ̀rẹ̀ Kentucky chicken gbogbo kí ni àṣé mò ń ṣe ra mi nù lọ́tọ̀ báyìí bóde sọ wípé he who finds a wife finds a good thing. Yes, an obtained favour from God. Yes, ma'am. Thank you, ma. Bọ́lá, Yomi. Yes, ma'am. Ohun tí mò ń béèrè lọ́wọ́ yín ẹ máa tí fún mi. Yes, ẹ tí fún mi. Okay. Ó yá, sọ fún mi Bọ́lá. How old is your marriage? Okay, it's barely 1 year. A year?
odindi ọdún kan ìyẹn náà ti tó láti lóyún bímọ àbí. ó tọ́nà ó tọ́nà. Mọ́mì ṣebí náà lè máa ń sọ wípé ọlọ́run ọba ló ń ṣọmọ and that God's time is the best. ọlọ́run ọba ló ń ṣọmọ God's time is the best but heaven helps those who help themselves. nínú ìgbìyànjú ènìyàn lọ́run ti máa gbọ́ àdúrà wa tó máa ń ràn wá lọ́wọ́ right. Mọ́mì mo mọ ibi tẹ́ ń lọ mo kàn fẹ́ clear point kan ni kí n má lọ máa rò pé bóyá à ń dọ́gbọ́n 1 or 2 years after marriage kí a tó bímọ dáàdì gan bẹ́ẹ̀ ṣe ń wà wọ̀rí ìdáná wà wọ̀rí dán tí anticipate pé kán ti rí ọmọ wa gbẹ́jọ́ I get lágbọ́rọ̀ lọ́hùn èmi àti ọdún máa surprise mi. but èmi ò ní suggest kẹ́ ṣe self medication ẹ dìde kẹ́ lọ rí doctor ṣe rí ọ̀rọ̀ ọlọ́mọdé yìí minor things téèyàn ò tiẹ̀ regard ló lè máa cause blockage but téèyàn bá lè lọ sí hospital ẹ lọ rí doctor ẹ ṣe test wọ́n á yẹ ọkọ wò wọ́n á dẹ̀ yẹ ìyàwó wò from there you know what next to do. Students. Yes, darling. Point to about mommy, sir. Thank you. Okay, thank you, Mommy. First thing tomorrow, I'll be doctor. ẹ jọ̀ọ́ Bọ́lá Yomi ẹ jọ̀ọ́ ẹ ṣe bí mo ti ṣe sọ ṣe ti gbọ́ ẹ lọ rí doctor then after that we'll know what next to do. I want to see my grandchild. Bọ́lá mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọkùnrin jẹ́ kí n bá ìyàwó ẹ̀ náà sọ̀rọ̀ obìnrin o ti gbọ́. èmi ò bínú sí i màá tó dé ń ta actually dáàdi náà máa ń ṣe irú ẹ̀. o ṣe. Yes ma. wo gbọ́ in a situation like this orí obìnrin ni pressure máa ń wà kì í ṣe lórí ọkùnrin o ṣé ò ń gbọ́ kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní fún ẹ ní pressure bẹ̀rẹ̀ sí ní fún ẹ ní pressure wọ́n ọkọ ẹ kẹ́ lọ rí doctor kẹ́ lọ ṣe comprehensive medical test ṣé ò ń gbọ́ mi. But mommy, are you suspecting anything? No, my dear, I'm not suspecting anything. There's so many things that the medical doctor can do for you. What do you hear? Okay, Joshua, first thing tomorrow, my lorry doctor. Promise. Thank you. But mommy, share my sort of wow. I'm a promise them I'll do. Mama expects me. Èwo nínú ẹ̀ méjèèjì ló ń wẹ̀ nulẹ̀. No, nobody. Mo kàn ṣẹ́rí dáàdi mo kàn rà pé kò beautify space yìí. Actually, it's fine, Dad, isn't it? Exactly. It's beautiful. Go on, space. Yes. Wo dáadáa. Kò rán ilé tí nǹkan kan. No, sir. Nothing. Wo dáadáa. Títí ó fi pé ọmọ ọdún 6. Ó sì ń wẹ̀ nú irú eléyìí tó wà lẹ́yìn ìkúnlẹ̀ mi l'Amẹ́ríkà. Remember now? Dad. Swimming pool àwọn ọmọdé lélẹ̀. Dad, if you máa rò pé bóyá ó yẹ ká ti ní baby and all that, oh shit, it's not too late. Kì í ṣe lásán ló ń wọ́n tó rà síbẹ̀. Tó o bá ti ń gbàdúrà kó o máa gbàdúrà sọ́lọ́run pé tí n bá ti yọjú òwò Ọlọ́run fẹ́ wo àwọn ọmọ mi kó máa wẹ̀ nú bẹ̀ yẹn. It's a point of contact pẹ̀lú Ọlọ́run tó ti ń ṣàdúrà pé fẹ́ káwọn ọmọ tiẹ̀ náà máa wẹ̀ nú bẹ̀ yẹn bó o ṣe wẹ̀ nú ìtura lẹ́yìn ìkúnlẹ̀ mi l'Amẹ́ríkà. Sorry, my dear. Sir. Agbára Ọlọ́run ìwòye oṣù 9 n fẹ́ káwọn ìbejì kó máa wẹ̀ mí kó máa wẹ̀ welcome grandpa kò yẹ ẹ ṣe my dear. ẹni ní fìlà ó máa lórí láyé ẹni lórí ó máa ní fìlà bó ti Olúwa ló ń ṣọlá bó bá fẹ́ lára sáyé ni. So if you ever question, so excuse me. All right. Okay, my dear. Ara ire ni kò fi mí dá bàbá. Alára ire jọ̀wọ́ wá fi mí dá ara. Daddy. Yes. It disappoints me, God.
Kóde. Damn! Ọ̀rọ̀ tẹ́ ń bá mi sọ ẹ̀kọ́ ẹ̀kọ́ sọ lójú ìyàwó mi for goodness sake. Kí ni kí là ń sọ? In fact, mo ń bọ̀ àsọ fún ìtẹ́lẹ̀ ni pé mother in law mi ó ń pester life mi àti ìyàwó mi now. Lórí pé we still don't have baby. Ṣé tí pẹ́ẹ́kọ́ fi ń bímọ ni? Bọ́lá, ṣé n tó ń bẹ́ẹ̀ sọ tó ń bí ẹnu nìyẹn? O ní láti fẹjọ́ Maria sùn mí o nítorí agbo kan náà láti mi àti Maria ń roko sí. I mean, look at me. Look at me. Ṣé mi ò tó grandfather ni? Ṣé kò yẹ at this age kí n máa rí àwọn ọmọ mi káwọn ògo wẹrẹ ti máa sákiri ilé ọgbà? Look, ẹ̀ẹ̀kan bèèrè lọ́wọ́ mi pé vision mi ń pa léyìí. Kí ni mo sọ fẹ́ ń gbà yẹn? Mo ní mistaken vision ni. Because ngbà tí mò ń kọ́lé àtàwọn olótùtẹ̀ tó kù wọ̀nyẹn gbogbo èrò ọkàn mi ni pé by this time àwọn ọmọ á ti pọ̀ tó ti máa sákiri. Ṣé màá nìkan fún yàrá méjì ni? I told you as much as mo ṣe bínú mi ṣe dùn sí marriage wọ pẹ̀lú Yomi tó àti olọ́tọ́ ó kẹ́mi nìkan náà. Ó kẹ́mi nìkan mi lè sún yàrá méjì. So ìwọ láti mọ̀ pé tó ń bẹ́ẹ̀ sọ yẹn kan gidi kan náà bẹ́ẹ̀ sọ. Wait, Dad. Listen. Is it necessary? Very more. Unnecessary, gone. And after all, Emi àti ìyàwó mi were very, very happy. You are happy. Irọ́ ló pa. You think you are happy. Kò sí ẹni tó wà láyé tó lọ́kọ tó láya tó nínú ń dùn tó bá bímọ. Inú ò lè dùn. Ọlọ́run àbànú ajẹ́. Dẹ̀bá máa wò ó. Tí Maria ló ń rí o. Ká nìyẹn wà láyé ni. A ṣe jù báyìí lọ. A dẹ̀ ti fẹ́ kú sẹ́ lọ́rùn. Àwọn ògo wẹrẹ yẹn òun níyì bàbá àti ìyá táwọn ọmọ tí ẹ ṣègbéyàwó. And is it necessary? Fìyẹn lẹ̀ fún àṣà wọn lókè òkun. Ìṣèlú ti wá lélẹ̀. This is Africa. Bíbí la bí wa àátún bí àwọn míì ni mo sọ fún ìyàwó ẹ pé ìbejì mo retí. Ọlọ́run níyà ìlágàn. But please ẹ má lọ máa sọ pé ẹ̀ ń retí kinní kan tí ẹ ní láti dúró di owó kẹ tó lọ́mọ bóyá ọmọ gan ló máa kó irọ́ abáyín ẹ ò mọ̀. Kí ló ń fẹ́? Thank you, sir. Let me hold on my wife. Yomi. Yomi. Daddy ti lọ. Alára ire jọ̀wọ́ wá fi mí dá ara. Kẹ̀lẹ́ máa dẹ̀. Wo mo ṣe ń sọ ni o. Ẹ̀dẹ̀ sùn dáadáa nílé ìṣá. Anyway, ẹ̀yin sì yọ̀ nǹkan tí ara reason tí wọ́n ti mo fi move lọ sọ́hun yẹn ni pé ilé ìgbìmọ̀ súnmọ́ títì. Ó dẹ̀ dáa fẹ́yìn tẹ́ jẹ́ young couple báyìí. Because ariwo ti pọ̀ jù fẹ́mi ìráyè sùn dáadáa. But anyway, my dear, tó bá jẹ́ pé irun tí mo jẹ́ nílẹ̀ kan yẹn ló ń ṣe fọmọ ẹ jẹ kò ní pé yọkun o kò ní pé yọkun kalẹ̀ fún ẹ o. That was really nice, my dear. Thank you, you enjoyed it. Dad, can you believe this is one of the best things you've done in my life? Nǹkan tó tóbi jù ní gbogbo nǹkan tó ti ṣe fún mi ní entire life, man. Àdúgbò ọ̀dọ̀ lọ. Àdúgbò ọ̀dọ̀ lọ. Hey, take care of one another. Ṣéwù! Ṣígẹ̀ tún dáa mi o. Bye bye, sir. Ojú ló wúrọ̀ máa dorí mi mú. Alára ire jọ̀wọ́ wá fi mí dá ara. Pé kò fi mí dára tó ṣe é fàkọyọ. Alára ire jọ̀wọ́ wá fi mí dá ara. Lọ́nà ìró tẹ́lẹ̀ la fi dá fídì jọba. Alára ire jọ̀wọ́ wá fi mí dá ara. Ẹlẹ́dùmarè kó sórí mi lórí àgbésí. Alára ire jọ̀wọ́ wá fi mí dá ara. Pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ní ìrọ̀kókò lágbó. Alára ire jọ̀wọ́ wá fi mí dá ara. Wọ́n fi gbà yẹ mí Elédùmarè.
fi mí dára tó yẹ mí. Ara ọkọ rere, ara aya rere, bàbá má jẹ́ kó wọ́n nílé wa. Ara o, ara o, bàbá wa fi mí dára tó yẹ mí. Ara ọmọ rere, ara ìṣílẹ̀ o, bàbá wa fi ru èyí ta wá lọ́rẹ. Ara o, ara o, bàbá wa fi mí dára tó yẹ mí. Tó lè fà wá ènìyàn kó máa kúkú ṣòro fẹ́ni tó dá wa sáyé. Ohun gbogbo tó lè fà wá ènìyàn kó máa kúkú ṣòro fẹ́ni tó dá wa sáyé. Ìṣòro tó ń kojú táyé ó yàtọ̀ sí ti. Mrs. Williams, ẹ káàsán, ẹ kújọ́ mẹ́ta. Ẹ jọ̀ọ́ ṣé mo bá doctor lọ́fíìsì? Wọ́n wà around but wọ́n attend sí patient kan lọ́wọ́. Ok, màá jókòó dé wọn but ẹ jẹ́ ká mọ̀ pé mò ń jókòó. Ẹ ṣé. Doctor. Mrs. Williams. Ẹ káàsán, sir. How are you? Fine, thank you, sir. So you are here? Yes, sir. A few minutes, 2 minutes. Now, patience, I make sure you pay a full game prescribes the line. And the best time after 2 hours, I make sure you pay a blood pass. Okay? Madam, come. Shall I try now? Ọpẹ́ ni fọ́nà, sir. Mo de fẹ́. Oníkálukú àbítí rẹ̀ lábẹ́ aṣọ. Ìṣòro tó ń kojú táyé ó yàtọ̀ sí ti Kẹ́hìndé. Oníkálukú àbítí rẹ̀ lábẹ́ aṣọ. Ẹ ṣé o, dókítà, ẹ ṣé gan-an. Báwo ni iṣẹ́? Tó lè fà wá ènìyàn. Ẹ dẹ̀ kú tọ́jú ọmọ mi. Kó máa kúkú ṣòro fẹ́ni tó dá wa sáyé. Ìṣòro tó ń kojú táyé ó yàtọ̀ sí ti Kẹ́hìndé. My daughter? Oníkálukú No! Ẹ wo, mo mọ̀ sínsìn, I'm calling there right now. Ìṣòro tó ń kojú táyé ó yàtọ̀ sí ti Kẹ́hìndé. Oníkálukú àbítí rẹ̀ lábẹ́ aṣọ. Security! Security! Ẹ bá mi ṣí kẹ̀kẹ́ bá mi ṣí. Ẹ bá mi ṣí ṣí lọ́kùnrin. Kúkú ṣòro fẹ́ni tó dá wa sáyé. Ohun gbogbo tó lè fà wá ènìyàn kúkú ṣòro. Result yẹn ti jáde. Ǹjẹ́ mo ní 1 or 2 questions láti béèrè lọ́wọ́ yín? Okay, sir. Èmi ló lè ti gba ẹ̀jẹ̀ rí náà. Ẹ̀jẹ̀? Wọ́n fa ẹ̀jẹ̀ sí mi lára rí, sir. Ok, tí ó bá dàbí ẹni pé ẹ fẹ́ cut nails ni, ẹ máa ń gba razor blade lọ́wọ́. No, not at all. Mi ò ń bá anybody lo sharp objects. Mo ní manicure àti pedicure set tèmi, so mo máa wà very careful, mi ò ń lo. Ẹ wo doctor, what are you trying to tell me? Kí lẹ́yìn try láti sọ fún mi? Kò sí nǹkan tó fà béèrè ju pé ọ̀tọ̀ ní nǹkan tí à ń try láti detect. Unfortunately ọ̀tọ̀ ní nǹkan tá a rí. Result ń sọ fún wa pé ẹni HIV. HIV what? I reject it. Kì í ṣèpín tèmi. It's not my portion. I reject it. Ohun gbogbo tó lè fà wá ènìyàn kò máa kúkú
ṣòro fẹ́ni tó dá wa sáyé ohun gbogbo tó lè fà wá ènìyàn kò máa kúkú ṣòro fẹ́ni tó dá wa sáyé. Nurse, where is the office doctor da? Where is the doctor? Doctor da? Ó wà ní ọ́fíìsì wọn. Ọmọ mi da, where is my daughter? Ẹ̀gbọ́n doctor kò ṣe result mi nìyẹn, it's impossible. Ibo ni o ti fẹ́ rà? Doctor, mọ́mí. Ẹ lẹ pè mí sí right? Yes. Ẹ jọ kí ni nǹkan tẹ pè mí fún? No, kí ni nǹkan tẹ sọ lórí fóònù? Ẹni sùúrù. No, ẹ dá mi lóhùn. Òun náà try láti sọ ìmọ̀ try láti sọ fún yín pé result blood test ta ṣe yẹn. Blood test? Yes, ọmọ yín ní HIV. Ọmọ tèmi HIV positive. Bitibo, how come? I reject it. It's not possible, not in my family. I reject it. It is not possible. What did you use to do your test? Kí lẹ fi ṣe test yìí? Irú question wo lẹ ń bèrè? No, mo fẹ́ mọ̀ tó lẹ̀ yín lẹ́yìn rẹ̀. Doctor, As a medical doctor, mi mọ̀ pé páàkì ni yín. This is a... Ọjọ́ wo lẹ máa wà developed nílùú yìí náà? Ọjọ́ wo lẹ máa decide láti ṣiṣẹ́ tó yẹ kẹ́ ṣe? Kí lè lè? This is rubbish. Ó dàbí lójú pé quack doctor ni yín. Quack? Yes! Your hospital is ill-equipped. Yes! Ẹ ní irinṣẹ́ kékeré tó kéré jù. This has no basis. Kò ní basis. Yes! Dídí jẹ́ ká máa lọ. Ọmọ tèmi HIV kò ní jẹ́ fún yín. Let's go. I'm not taking this result. No, I'm not. Let's go. Madam. No. Madam. Go. Ṣé kò sí sá? No, what's the problem? Wọ́n ní fún mi mọ́tò. My friend, wọ́n ní mọ́tò fún mi. Ṣé Bọ́lá fẹ́ pa mí? I will kill you first. Àfi mi dára tí ó dá. Àfi mi dára tí ó dá. Àfi mi dára tí ó dá. Àfi wá dára tí ó dá. Ibẹ̀ mo délé dùn máa rò. Òfi wá dára tó dára. Ibẹ̀ mo bolú ọ̀run. Òfi wá dára tó dára. Dára tí ó dá. Àfi mi dára tí ó dá. Àfi mi dára tí ó dá. Àfi wá dára tí ó dá. Ibẹ̀ mo délé dùn máa rò. Òfi wá dára tó dára. Ta lè léyìí? Who is it? Ta ló ń sọ̀rọ̀? Èpè kẹ̀, èpè tí wá jẹ́, ta ni mo ṣẹ̀dọ́ sípò fún mi? Èwo ń tẹ èpè, ta ni, who is this? Ìwọ ni, kí ló ṣẹlẹ̀? What? Àfi mi dára tí ó dá. Àfi mi dára tí ó dá. Àfi mi dára tí ó dá. Àfi wá dára tí ó dá. Ibẹ̀ mo délé dùn máa rò. Òfi wá dára tó dára. Ibẹ̀ mo bolú ọ̀run. Òfi wá dára tó dára. Báwo la máa bẹ̀rẹ̀ wá rí yín báyìí? Tó bá di weekend màá pè ẹ́ wàá wá bá mi ní same place yìí náà. Ẹ jẹ́ kí n rí yín o. Wàá rí mi. Torí ẹ ti ṣe tójú yín tán sin àní rí yín mọ́ nìyẹn o. Torí bẹ́ẹ̀ yẹn ọkùnrin bẹ́ẹ̀ ṣe máa ń ṣe kiri nìyẹn o. Àwọn ọkùnrin tí máa ń ṣe bẹ́ẹ̀ sí wọ rí ni. Wọn ò ṣe bẹ́ẹ̀ sí mi rí ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe máa ń ṣe káàkiri nìyẹn. A ti mọ rí yín. I see. Ẹ máa ń gbọ́ kì í ṣe pé bóyá wọ́n ṣe fún wọ rí. Èmi ò rí bẹ́ẹ̀ o. Ẹ má ṣe sẹ́mi o. Onítútù máa fi mú pa. Èmi ni mo sọ yẹn. Mo ti gbọ́. Wọ́n ní ènìyàn ó ti yé mi. Mo ti gbọ́. Màá make sure pé mo rí ẹ ní weekend lágbára Ọlọ́run. Ẹ jẹ́ kí n rí yín o. A ní màá rí ẹ, o ti ń tẹnu mọ́jú o. Mo fẹ́ kó mi máa tẹnu mọ́rọ̀ báyà ya máa já ni o. Èmi ni mo sọ yẹn. Màá ti máa rí ẹ ní rí ẹnìkan yòókù o. Ẹ jẹ́ kí n rí yín weekend yìí. Màá pè ẹ tó bá ti di weekend I will give you a shout then àmọ́ bá ṣe máa link up. Okay, màá rí tí o. Mi ò tẹ́ ń ṣe gbogbo orú nǹkan bẹ́ẹ̀, you are a fine girl. Oh yeah. Hello? Hello, ìyá. Kí ló dé? Kí ló dé? Take it easy. Take it easy náà. Kí ló dé?
What? Kí ló dé? Oh. Okay. Ó dáa. Màá mọ bí n ṣe máa get across to you. Mo ti gbọ́. Okay. Oh my God. All right. Kò burú. Ṣé kò sí? Wàhálà bí ti dá o. How? Kí ni gbogbo eléyìí Ọlọ́run o? My dear, ṣorí weekend tí mo ní màá rí ẹ yẹn kò ní lè possible mọ́. Ara nǹkan tá a ṣe sọ́tán náà nìyẹn. Ilé tó máa ń ṣe báyìí ṣé bí kì í ṣe pé mi ni mo rán yàn pé kó pè mí ṣé bó rí tí mò ń gba kọ̀ọ̀kan sìn. Ilé tẹ̀yìn obìnrin máa ń ronú báyìí. Mi ò fẹ́ nǹkan tó bá le jọ̀gẹ̀dẹ̀ lọ o, mi ò ń jẹ o. Kódà. Ṣé o ti ń bínú nìyẹn ni? Mi ò bínú o, nǹkan tá a ṣe sọ́tán sìn. Mo ti gbọ́. Ó yá. Tó máa ń sún lọ́rẹ̀ yàn bẹ̀rẹ̀. Àwọn gbogbo wàhálà táwa gan kóra wá sí. Ọlọ́mọ má jẹ́ kí n fowó mi rajà tó máa bà mí nínú jẹ́ o. Ọ̀rọ̀ burúkú kan lèèyàn gbọ́ yìí. Iṣẹ́ burúkú kan lèèyàn wá ṣe ń bí. Ọlọ́mọ má jẹ́ ó dorí burúkú mọ́yàn lọ́wọ́. Sophie, kí ló dé tí mọ́tò yìí fi ń jẹ́k? Kò yé mi náà sà. Kò lè yé náà. O ti fi gbá nǹkan nìyẹn. I don't know why you drive like a numbskull. Sorry sir. God. Every day I keep complaining o lè gbọ́ mọ́. Hello? Oh, wait. Who is this person? Hello? Ọ̀gá. Ọ̀dàdà tó ń dà láàyè lára o. Dákun má ṣe mí ní olówó àná. Má ṣe mí lẹ́yìn àná o. Ọ̀dàdà tó ń dà láàyè lára o. Ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́ òye. Dákun má ṣe mí òòṣà òkè ṣe rẹ̀ nìkan ló lè sọ̀rọ̀ bí dáyọ̀ o. Adùn làǹbá nílé oyin, kíkorò má ṣe wọlé tàn mí wá. Ọ̀rọ̀ àgbà ni. Senator Williams. Madam, ẹ má gbàjẹ́ lẹ́nu mi. Wọ́n ti ilẹ̀ wọlé. Ṣé kí ẹ tó pa mí? Màá kọ́kọ́ pa yín. Senator Williams, ẹ jáde wá síbí. Come out of here. Get out of my way. Ẹ búrò náà fún mi. Ẹ fẹ́ pa mí lọ́mọ. Kí lẹ ti kó ràn ọmọ mi? What have you done to my child? What have you done to my child? All right. Calm down. You see what your son has done to my daughter? Ṣé ẹ ti rí nǹkan ọmọ yín ṣe? Have you seen it? Come here, come here. Maria, jẹ́ ká jọ sọ lé. Come, you want to be? You want to marry? Madam, please. Hey, I will kill him. Leave her alone. Come. No. See, ẹ fẹ́ pa ọmọ mi. What's that? Let's get here. Now, hey, stand up. Oh God. No guest, eh? You very happy to. I don't have any. All right, sir. Quick. Please. Get the car to Ìdájọ́kọ̀. Ọ̀rẹ́ sùúrù ni o.
now tell me something báwo ni a ṣe mọ̀ wípé ọmọ tèmi kò kó mọ ọmọ tiẹ̀ kò ṣe jẹ́ the other way round ṣé ọmọ tiẹ̀ ò lè kó ọmọ tèmi ni. okay all right condition wo ló padà ọmọ mi. yes how you do meet her. condition wo lọmọ mi wà gbà tó meet ẹ. tell me how you meet her. Actually, she was a virgin. Virgin. And then you wait again at HIV. Please. Maria. Ọ̀rọ̀ délẹ̀. Ọwọ́ mi ti bọ́. Ní bá a ṣe wà nísìnyí báyìí, ìwọ ló wá wà ní better position jù mí lọ. Nítorí o mọ̀ nípa iṣẹ́ ìṣègùn olóyìnbó. Kí ni ká ṣe báyìí? Ilé ìṣòro ọjà àgbúdọ̀ para wa nísìnyí báyìí. Ẹnì kọ́kẹ́ ní ò ní kú. Jọ̀ọ́ nítorí Ọlọ́run. Kí ni ká ṣe báyìí? Okay. You know what? Màá lọ sí hospital tó wà ní London. Ibi tí mo ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ wọ́n máa lọ test yẹn ṣe. That is what I want. Ohun tí mo fẹ́ nìyẹn. Àgbọ̀yé ó tẹ́ mi lọ́rùn wọ́n pa lọ ṣe test àmọ́ èwo ti London ṣebí àwọn ọmọ tí nǹkan ṣe ṣẹlẹ̀ sí báyìí ara wọn máa pọn wọn à lè fi wọn nìkan sílẹ̀ káàdà àwọn sọ́kọ̀ kó máa lọ àbí sáà ń bá wọn lọ ni gbogbo ìlànà ṣe ń bì usage wa bàdàn bẹ́ẹ̀ lùtù wà lẹ́kọ̀ọ́. Gbogbo ohun tẹ́ ẹ sọ ló yé mi right but mo fẹ́ kọ́ padà síbi tí mo wà use mọ́ kọ́ lọ ṣe test yẹn bẹ́ẹ̀ yẹn all right. kòkò burú èmi náà gbà bẹ́ẹ̀ èmi náà gbà bẹ́ẹ̀. In 2 days time in the next 2 days máa kọ ticket fún yín kẹ́ lọ sí London okay. jẹ́jẹ́ mi la ticket mẹ̀mí ara. ẹ má wọlé tó kú tó wọlé. mi ní sọ́tọ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní after you tell them you see what I want with you. Yomi. Daddy, let me. Sit down. Yes sir. Wọ́n máa ti fẹ́ jáde sir. Mi fẹ́ ní àlejò nílé. Yes sir. Abẹ́ sọ olóògbọ́. Olóògbọ́ ìwọ tí ọmọ sọ́sà bí ń léèrè ó fi ẹrẹ yìí lẹ̀ ó wá fi èmi náà ó wá ta ẹrẹ sí mi lára. Ògbé mi yìí lẹ̀. Mo fi ẹ́ sí ilé ìwé tó jọjú. What else do you want me to do? Àbí òní kan lọ bí sí Amẹ́ríkà. Ṣé kò sí ọmọ tó wà l'Amẹ́ríkà tó ṣoríire ni? Wáyé rẹ̀ báyìí. Àbí òtún. What do I do now? Kí ni kí n ṣe báyìí? Máyà lẹ́mi o, àìsàn tí ó gbógun tó fọ́nká. Máyà lẹ́mi, èsì tí ó gbógun rárá. HIV tí ó gbógun rárá o. Wo jọ nítorí Ọlọ́run Bọ́lá ti tó jọ nítorí Ọlọ́run fi mí sílẹ̀ a ní kó fún mi breathing space fi mí sílẹ̀. Sufi. Yes sir. Jọra park sẹ́gbẹ̀ẹ́ bí kan bẹ́ẹ̀. Jọ jáde náà kó fún mi àti ìyàwó mi ní couple of minutes. Yomi irú kí ló ń try yẹn náà tó bá tẹ pé mi àti ẹni differences ta ní láti sort out láàrin ara wa mo tún let it out to the driver. Look at us everybody mọ̀ pé I love ara wa we hold hands cuddle and all that o dey sáré change bẹ́ẹ̀ yẹn don't make my situation a case for public affair what are you talking about okay listen now tá bá padà wá lọ sí abroad ká padà kí test yẹn result test yẹn wá prove contrary what do you okay wàá máa padà sọ pé Bọ́lá I'm sorry and all that don't torment me already okay you see it's too much for me to carry take it easy pẹ̀lú mi now. Wo jẹ́ nsọ nǹkan fún ẹ ìwọ tí ẹ sì jẹ́ ká dé ná ọ̀rọ̀ ká débẹ̀ kí tẹ̀sí ẹ máa rí bẹ́ẹ̀ ká tó mọ nǹkan tá fẹ́ ṣe sí. John torí Ọlọ́run for the sake of the love you have for me mo fẹ́ tọrọ nǹkan yẹn kan lọ́wọ́ ẹ̀ ṣé o ta máa fi lọ gba test máa fi padà wá mo fẹ́ kó jẹ̀bù rẹ̀ kó gbó kíní kó lọ́kàn to get so that we all interact mọ́ mi bí loving couples
understand mi ò ní fẹ́ kọ́rọ̀ yìí kó lọ dàbí ìgbà tó yẹ pé mo wá bẹ̀rẹ̀ sí tó lọ àwọn pépà tó lọ ń fi ọ̀rọ̀ mi ta mẹ́rin kan fi ọ̀rọ̀ mi ṣe headline nínú tabloids. For instance, some of our journalists, they are out to scandalize people. More so when my dad, you know, is a well-known politician. Wọ́n kò máa fi wá jẹun ní ọjọ́ mo fi Ọlọ́run bẹ̀. Mi ò ní fẹ́ káwọn kan máa rí kọ́kọ́ máa fi mi jẹun based on don't let anybody disrepute me, please. Mo fi Ọlọ́run bẹ̀. Please just hold on. You get the normal thing, do it so that kíkí ní ìmọ̀ tún lọ ṣe mí léṣe. Tí a bá dẹ̀ ti dé sí country padà mo bẹ́ẹ̀ mú mi padà sílé náà tí lọ́jọ́ yẹn bá dẹ̀ ṣú ó wá lè divorce me secretly. Actually I will learn to live with this pain. mo mọ̀ pé nǹkan tí mo fẹ́ jẹ ló yó mi mo fọlọ́n bẹ̀. baby please don't ridicule me before má yẹ yẹ mi lójú àwọn ayé jọ mo ti gbà àfọwọ́fà mi mo dẹ̀ ti rẹ́dí àti gbé àgbélébùú mi. Bọ́lá, ṣé nǹkan tó fẹ́ nìyẹn? Yes. Ó dá mo ti gbọ́. Màá ṣe bó ṣe fẹ́. Sufi! Sufi! Ìfẹ́ rẹ̀ dán mi wò kò rí bó ti rí. Ìfẹ́ rẹ̀ dán mi wò kò rí bí mo ti fẹ́ ọ. Ìgbà ìpọ́njú là ń mọ̀pọ̀ ẹni tó fẹ́ ni. Ìfẹ́ rẹ̀ dán mi